This is the lady I told you about. You know, unfortunately for us, it's in amnesia. I regret the day you made my sister. Yes! That will be the beginning. Okay, anything. Ọlọ́run ọba wa letters. Lóòótọ́ 500 million pọ̀. Ṣé kẹ́ wá pa owó yẹn kò kẹ́kọ̀ọ́ fún èmi kò possible torí yẹn ò lè dá future mi. Bó ṣe rú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn ṣe wà ṣá. Irú iye máa ń kú ni ẹ ò ikú burúkú ikú ẹ̀sìn ló wá kú. Ṣé wọ́n ní tí egun bá lé ní tí ò bá bá ní ó máa ń dẹ̀yìn lẹ́yìn ẹni? Ó wá poison tea, ó poison pẹ̀lú bread, ó wá lọ gbé fún thinking that I would not know. Mi lè poison àyìnkẹ́yìn. Kí ni mo fẹ́ fi kó ẹ̀ ṣe? Tíyàn bá fàgòfẹ́ egun máa ń jokun ẹlẹ́ni. Aproko. What's all this? That's my father. Man, it's true now. I don't be Ọkùnrin tó bá torí obìnrin kan kú, ẹgbẹgbẹ̀rún obìnrin máa gborí sáré. How dare you say that to me? Tade man be sorry o. Owó ẹ ti pọ̀ jù now. Ó ti jowú jù. Kò gbọdọ̀ rí ẹni ọkùnrin pẹ̀lú ọmọ ẹ̀. Bí kò má ní bàbá gan ni. Gbogbo kò bá gba call ọkùnrin ogun ni tó bá ọkùnrin pẹ̀lú wàhálà ni. Kí ló dá wọ́n lè. Ó sún ọmọ ẹ dé gógó ọrùn. Debo. Gógó ọrùn. You see? Hello Mr. Man. Why you dey look my wife now? What's been up all this now? Ẹ kò má rí yẹn kò má máa rántí mọ́. Ṣé ẹ mọ̀ pé ìyàwó èèyàn ní orí pákó wà lẹ́gbẹ̀ẹ́? Ṣé wọ́n ti àfún náà? Na my wife dey look baba. My wife. Bó ṣe make a mess of yourself lọ́jọ́ yẹn níwájú bọ̀bọ́ yẹn. Ká ní bọ̀bọ́ yẹn ti nà ẹ́ blue black nǹkan kí ni ó bá ṣẹlẹ̀? Kí ni ìtumọ̀ yẹn? Mo ní kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ? Mo wà lẹ́gbẹ̀ẹ́ bí o dẹ̀ tún admire ọkùnrin mi. Kí ni nǹkan tó ń try láti sọ náà? Ẹgbẹ́ mi ẹ̀ka láti understand nǹkan tí mo sọ náà. Lẹ́kọ̀ọ́ ti gas up. Lẹ́kọ̀ọ́ ìdúró ti gas up. Kí ni dédé room ṣe ìnà? Ó ti gas up. Fìn Folúwa pátá ẹ̀dá. Pátá ẹ̀dá ò wọ́ pátá. Pátá ẹ̀dá. Yé! Pátá Fìn Folúwa. Ìwọ lọ bá ọkùnrin lóòtẹ́ẹ̀lì. Wọ́n bá ẹ lájọṣepọ̀. Wọ́n á gbàgbé pàǹtẹ̀ síbẹ̀. Ṣé o fẹ́ pa mí ni kí ni mo ṣe fún ẹ tí mo fi dísáàbù nǹkan tó ń ṣe fún mi? Kí ni problem rẹ̀ gan-an? Ṣáà lè gbọ́ ẹ sọ̀rọ̀ kó gbọ́ ni? Orí mo máa wúwo aṣọ fọ ìwọ nìkan rẹ̀ wá níbẹ̀. Jíjọ ọjà bọ́ọ̀sì náà dọ̀rẹ́ náà. Jẹ́ kí mọ̀ sọ́jà bọ́ọ̀sì àwọn ọlọ́jà bọ́ọ̀sì náà dọ̀rẹ́ gan. Wọ́n jáfọ̀ tó wọn gbé sórí Instagram. Ẹ ṣe ni lè sọ̀rọ̀. Ẹ bẹ́ fún làbàtà ẹ̀yọ̀ bẹ́ẹ̀ tí ṣé omi lẹ́rù pé mo kú ni ẹ mọ̀ pé ìyàwó ẹnìkan ni. Ẹni tí ò bá fẹ́ fún jàpá ló máa ní kó lọ sódò kó lọ ṣànwọ́ wá. Ṣé o mọ̀ pé àgùntàn tó bá ń jẹun lẹ́yìn ọgbà ó ní kókó máa ń pàjẹ́ ni mo ní láti protect ẹ náà. Àti wá tí mo ti David yanti àgbà tí mo David ní ìgbọ́ pé ọkùnrin kan lọ pé kí make doctor máa tẹ́ntì sí àwọn ọ̀rìn. Ẹ fẹ́ kó kú ni. Ẹ understand nǹkan tí mo sọ ẹ understand ẹ jọ̀ọ́ ẹ bá mi wá fi mi doctor yín ní kẹ́ ẹ ṣàánú mi jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣáà rí pé ara ní ẹ sì mi wọn kì í rí wòwò ìyàwó mi ní nǹkan tó ṣẹlẹ̀ ọkùnrin gbọ́dọ̀ rí wòwò ẹ jọ̀ọ́ mi ò lè gbà. Folúwa, do you know I have a gift for you? Here is the gift. Bum shot, of course. Bum shot, That's my baby! Ká tó bá ní ìrìn àjò ẹni tó fẹ́ bá lọ. Ká tó bá ní ìrìn àjò ẹni tó ń bá rìn. Òjìji rẹ̀ lọ̀rẹ́ rẹ̀ ẹni tó fẹ́ náà lè yàn rẹ̀. Bíbólúwa ti fẹ́ ṣe fẹ́ ké ìfẹ́ ò gbọ́dọ̀ gbà bọ̀dé rárá o. Ìfẹ́ Satan bride. Satan bride, Satan bride, ẹwà ayagbára. Satan bride, Satan bride, Satan bride, ẹwà ayé. Ìgbéyàwó ti di ìyàwó àwòrán. Àṣà kan dé ń gbáyé yìí bó ti wù wá mú.
ti yí padà ohun ìfẹ́ ojú la tẹ̀ ń bára lò àìrí ni ènìyàn ní kò fẹ́ ní lójú fàtà sẹ́nu ká tó bá ní mímí àjò kàwé ní àmúbálọ́ àyà burúkú kò ṣe é fẹ́ bẹ́ẹ̀ náà lànà burúkú. Satan bride, Satan bride, Satan bride, ẹ̀wà ayé agbára. Satan bride, Satan bride, ìyàwó èṣù má yọ ọ̀dọ̀ mi wáyé, èṣù má ṣe mi ọmọ ẹlòmíì. Mr. Ademo. Oh, yes, ma'am. This is for you. Thank you. Mommy. Yes. I am to head a company in the US. That's right. Congratulations. Wow. Thank you so much. You're welcome. Thank you so much. Thank you so much. Congratulations. 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 Thank you. Thank you, everyone. Thank you. Well, there are no two ways to success. I'm just going to advise everyone, please have a seat. Thank you. And that is a result of hard work. We all know Mr. Ademo in this company is one of the most hardworking guys we have around. And that is a result of hard work. I want us to all work towards achieving our goals in this company. Although my affect company, but mo fẹ́ kẹ́ mọ̀ náà kan yín pé ẹ̀yin ló máa affect jù. Ẹ̀yin tó bá dé sá láti wà lójú kan nínú yín, ó lè máa ṣe mẹ́lẹ̀. But if you want to be promoted, you want to have more money, you want to earn more, you have to work harder. Get back to your work. Everyone, I don't know. So, start praying. You're doing very soon. Okay, so what we get? Àṣẹ ń bẹ̀ẹ̀bẹ̀ ọmọ rere làṣẹ ń bẹ̀ẹ̀bẹ̀ rere nítorí irú ọjọ́ ẹni ó làṣẹ ń bẹ̀ẹ̀bẹ̀ á nítorí irú èyí wù mí ó làṣẹ ń bẹ̀ẹ̀bẹ̀ ọmọ rere. Kí ni inú mi kú láti gbọ́ tó ti sọ fún mi bí èdè náà ẹlẹ́dàá mi ó mà ṣe o ọkọ mi sórí bó ṣe wà ń lọ yìí wà á lọ rí wà á bọ̀ rí àmín àmín wà á kẹ́rù àkẹ́rù wálé àmín wà á bójú rí ọlọ́run pàdé àmín àmín ọkùnrin afẹ́ tiẹ̀ obìnrin afẹ́ tiẹ̀ àmín òyìnbó afẹ́ tiẹ̀ akata afẹ́ tiẹ̀ ayé òde fẹ́ gbà fún ẹ lóúnjẹ ní agbára ọlọ́run eré ìlú òyìnbó ni wọ́n máa kó wálé ọlọ́run ò dẹ̀ ní fi ẹ́ pa mí lẹ́kún ò ní fi ẹ́ pa gbogbo àwa òbí ẹ̀ lẹ́kún ò dẹ̀ ní fọwọ́ járí lọ́lànà bí Muhammad láàyè wá sáà. Ṣẹ̀rí mo dúpẹ́ lọ́lọ́run pàdúrà yín gbàgbọ́n tipẹ́tipẹ́ mo ti máa ń gbàdúrà pé tẹ́ bá fi máa tó ọjọ́ orí tẹ̀ wáyé kẹ́kọ̀ọ́ jókòó kẹfẹ̀yìn tí kẹ́ máa jẹun ọmọ ni ọlọ́run dẹ́ gbà bẹ́ẹ̀ ikú tó yáwọ́ kò ní kánjú pa ẹ̀yìn náà ẹ máa jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ ọlọ́run tó wọ́n á ṣe kò ń ṣe pé bóyá Nàìjíríà nìkan lẹ ti máa jóúnjẹ ọmọ yẹn ẹ tó lọ jẹ́ ń lu òyìnbó. ọmọ tútù bẹ̀ pọ̀ ètò yẹn dùn. màmí ẹ máa rẹ̀ ẹ máa di ẹ dira gbogbo nǹkan tí ò ní jẹ́ kó tutù mú yín màá ti bá yín gẹ̀ẹ́tì sílẹ̀ ẹ máa fi máa dé. ọkọ mi. Yes ma. Àbọ̀ ọkọ. Yes ma. Kí ló wá ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ tí Maria sí? Màá ní bó ṣe gbọ́rọ̀ promotion tiẹ̀ náà dùn ni. Ṣé gbọ́dọ̀ ṣe gbọ́ pé mò ń lọ bẹ̀ yẹn náà ìdùnnú náà ló bá dé. Mo mọ bí n ṣe máa handle ọ̀rẹ́. Ó ṣáà ṣọ́kàn ò máa mi pé bóyá. Màámi ọkàn ẹ̀mí mi bá wò nǹkan oríire ni bọ̀ mo mọ bí ṣe máa yọjú ẹ̀. Kò sí problem pẹ̀lú ẹ̀ bẹ̀rẹ̀ ń ṣe mọ̀ pé èmi tiẹ̀ kọ́kọ́ ní láti kọ́ lọ sọ́hun yẹn kí n wojú lẹ̀ wò tí gbogbo ẹ̀ bá tẹ́jú dáadáa màá mọ̀ bóyá ó ń bọ̀ wá bá mi ní o bóyá ó sì máa dúró síbí náà ni o.
Mo kú oríire ẹlẹ́dàá mi. Ó wà lé. Àwọn kẹrin. Èmi gbádùn ẹ̀fọ́ nínú ojú ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀. Kẹ́rọ sí. Wọ́n á mú mọ̀dà wà bó. Onígbàgbé rú jọ́sí oúnjẹ. Mi ò tó bẹ́ẹ̀ kí n má jẹ oúnjẹ máa bù. Kí pọ̀ mọ́ kéékèèké bó dáa. Correct now. Are you sure? Sure about sure really. It's only correct. Biden, ṣé wàhálà ṣe o tó wá bọ̀ báyìí? Kí ló expect? Nígbà tó o bá ti lọ ní ìsìn, gbogbo lóòdì yẹn ó wá ló máa wà. Máa cover help ni. Ọ̀gá ti já mi sí. Mo sọ pé bó ṣe lò wá ti lọ báyìí. Gbogbo kò sáyè mẹ́lẹ́ mọ́. Ìta máa pa iléeṣẹ́ ọ̀bù tó máa di pé màá ṣe Monday kò sí yẹn mọ́. Kò sí yẹn mọ́. Kò sáyè mẹ́lẹ́. Àṣírí ẹni bó tó bá ṣe mẹ́lẹ́ ń sìn ó máa tú ni. Àdàpọ̀ ètè tidy up kò sáyè tiẹ̀. Gbogbo iṣẹ́ tá a máa ń fún PA kó ṣe yẹn sáyè yẹn mọ́. Ṣé kí PA lọ kú ni? Torí mo jẹ́ PA tó máa lọ kú. Ó dáa. Ń lọ sí. Mo jí lọ. Wọ́n ní ọ́fíìsì. Wọ́n ní ọ́fíìsì. Ọ̀gá ní ìpè wá ní. Bá a jíṣẹ́ fún. Lórí ẹrú, òun lọ kú ni ọ̀dẹ̀. Báwo ṣe wà? Ó wá pè mí sí wọn ní ọ̀gá fẹ́rẹ́ mi. Bí mo ṣe gbọ́ nìyẹn lọ́sẹ̀ mi. Ó dẹ̀ láì dá nǹkan tọ́gà fẹ́rẹ́ mi fún. Kí n tẹ̀lé pẹ̀lú ìyàbá mo ṣe fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ rí fún. O mọ̀ bóyá ní kí wá gba lẹ́tà bóyá kí n máa tẹ̀lé Ronke lọ sí Amẹ́ríkà ọ́. Mojísọ́lá. Ṣé o mọ lẹ́tà tó fẹ́ fún ẹ? Lọ sí Amẹ́ríkà. Kí ló tó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ò ní sẹ́ńsì á? Dọ́kítì ẹ pẹ̀lú ti Mr. Ronke ẹjọ́ fẹ́ lọ sí Amẹ́ríkà. Ó ní beef lára wọn. Àtijọ́ ìwọ̀n tí mo kó beef èmi àti Ronke. Kí ni problem ẹ? Sí, mo love Ronke. Mo dẹ̀ mọ̀ pé deep down in him, ó love me. A tún lọ sí Amẹ́ríkà ẹ̀. Kò love ẹ fún ilé ẹ̀ṣọ́ ó níyàwó lè kí n tí ó dẹ̀ fi lẹ̀. Kò tí ì kan ẹ lọ́tọ̀ kò kan ẹ rárá. Ọmọ bí ásà lẹ́tà lọ́bẹ̀ fún ẹ. Èrò inú ẹ̀ ò dá sí. Amẹ́ríkà lẹ́tà ló máa fún mi. Mo lọ bá Ronke ojú ẹ̀ ló máa ṣe. Ronke kò lè fẹ́ ẹ. Ẹ ló wà ọdẹ. Ó fẹ́ kú lórí ọkọ lọ́kọ. Thank you. Well, you may go now. Ma'am, file on Blossom Enterprises. Yeah, that's right. Ẹ jẹ́ kí n lọ ṣiṣẹ́ lé lórí, ma'am. No. Another person actually. What you should be more concerned about now is how to build our company in the US. As you just share with data. With the more capability, I know you can do it. But in no time, I know the company abroad is gonna boom and it's gonna blossom. So I don't have a problem with that. You should know there's emotion behind that. Okay, ma'am. I haven't worked with you for a while and I know your capacity. She will put me on convince the rest of the board of directors. Okay, you and you alone can do the work. And that's why they gave it to you. Thank you. I'm very certain that after 2 years of building that company, you will be able to stand on your own as a man to own your own company, which I know you will do very well. Thank you so much, ma'am. I really do appreciate you. You're most welcome. And I must let you know that I've actually enjoyed my romance with this company. It's been a pleasure working with you. It's always been a great pleasure. Thank you, ma'am. You're welcome. And I really appreciate supporting the push, the support, the trust, and everything. I really appreciate it. And mo fẹ́ kí mọ̀ pé olójú ọ̀gá tó lè sọ fún ẹni tó ń ṣiṣẹ́ lẹ́yìn ẹ̀ pé kó wà ní ipò tẹ́ fẹ́ kí wọ́n ẹ̀ kó dá dúró. Ká ní ọ̀gá mi kò tẹ̀lé fẹ́ kọ́mọ tó wà lẹ́yìn kó tóun débi pé ó máa tẹ̀ ọ́ fẹ́ kó dá dúró ọ̀hún sàn. Thank you so much.
And I'm promising that when I get to the US, I'll make sure the interest company officer coming. I have a trust in you. And yeah, I will always make you proud. Well, make me proud. Thank you, man. You're welcome. Thank you. Enjoy the rest of the day. Maria, kí ló ṣe tó dorí kodò tó ràn? What are you boarding up? Ronke wá fẹ́ travel. I don't get it. Ṣé nítorí pé boyfriend and travel ló ṣe dorí kodò tó ràn? Is that supposed to be a problem? Ṣé kò tó ń torí ni? Ó tó ń torí ládé. Gbogbo wa la mọ̀ pé tọkùnrin àtòbí bá jọ ń gbé nílùú. Kí ọkùnrin wá lọ sí Amẹ́ríkà kó má mú ìyàwó ẹ̀ dání. Ó máa fẹ́ tó bẹ́tà ìyàwó ẹ̀ lọ. Even gan obìnrin náà tó bá lọ síbẹ̀ yẹn tí ò bá mọ́kọ ẹ̀ dání ó tún máa fẹ́ tó bẹ́tà jọkọ ẹ̀ lọ Nàìjíríà. I'm scared, baby. Do you know, irú ronú wo ló ní? What kind of, do you know, irú mentality wo lélẹ̀? Tó bá fẹ́ ronú báwọn kan ṣe ń ronú bí àwọn tó ní information tó pé wọ́n ṣe ń ronú. Not the other way round. Gbogbo wa la mọ̀ pé kí ni? People travel every day. Àwọn ọkùnrin míì máa lọ, wọ́n á dé padà, wọ́n wá fẹ́ ìyàwó wọn, wọ́n á jọ máa gbé Nàìjíríà. Àwọn kan máa lọ, máa mú ìyàwó wọn, wọ́n á mú wọn lọ síbi tó ń gbé nílùú òyìnbó, wọ́n á jọ máa gbọ́ wọn. Àwọn míì dẹ̀ máa dé. Ọmọ náà wọn ò lè fẹ́ àwọn ọmọ òun yẹn o, pé ìwà wọn ò bá táwọn pé wọn understand ara wọn dáadáa or something like that. Wọ́n á dẹ̀ wá fẹ́ ìyàwó bí wá ní tilétilé làwọn fẹ́ o. So ibo wa ló ti rí títí ẹ pé tán fi ní gbogbo wa la mọ̀ pé tọkùnrin bá ti lọ lóyìnbó báyìí kò ní fẹ́ girlfriend ẹ̀ mọ́. Bọ̀bọ̀bọ̀ yẹn ti ní o kò jọ player o àfi tó bá dẹ̀ wọ́n ló mọ́jú èmi lọ náà jọ but I don't think it's a problem for you to worry yourself over. The one kákò kiri nínú ilé báyìí. Anyways, èmi ṣe ẹ̀ṣọ́ oúnjẹ tán ni mo dẹ̀ ti gbé sí dining. Wọ́n ní kí n wá pè ẹ̀ṣọ́ máa jẹun. Really? Really? Dúró kí ló ń rò lọ́kàn mi? Mo ti assure rẹ pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. You should be happy. Ìgbéga lè jẹ́ fún wa náà. Ronke, mo trust ẹ rárá. Ìlú tó dé rí, tó bá lọ débẹ̀ sí tó bá lọ dà mí nù. Mo ṣe máa dà inú torí kíni. Ẹ jọ̀ọ́ àwọn tó wà lọ́hùn ṣán wọn lórí mẹ́fà àbọ̀ lórí mẹ́jọ. I love you and that's the most important thing. It's okay, darling. See, àjọ fẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí. Àdúrà ẹ̀ ló gbà. Okay? Àdúrà ẹ̀ ló gbà. Ṣé inú ọ̀rọ̀ yìí náà lè ṣe wà? Ẹ má dà lóhùn. Bá mi bá sọ̀rọ̀. Wà náà, ṣé wọ́n ti fún any word of assurance? So what else do you want? Ṣé kán lọ sídìí ogun kan lọ búra fún ẹni àbí kán gbé Bible àti Quran lẹ́kọ̀ọ́ máa fi búra? Tó bá lóun fẹ́ nǹkan mi ò máa ń mo ṣe tán. Ẹ wo kò lè tó yẹn. Tó bá jẹ́ mi ni boyfriend mi fẹ́ travel out, mi máa gbalu máa jó ni. Because mo mọ̀ pé kó lè dá fún wa ló ń bá lọ. Greener pastures ní now. Daddy, I'm scared. Scared of what? You'll be fine. Ìjọba mi assure pé few months tí mo bá dán òun náà máa bá mi. Ṣùgbọ́n sìn, ṣùgbọ́n. Wọ́n náà máa tó wá mú ẹ. Few months time àwọn máa mú ẹ. Kí ló tún wá fẹ́? Ọmọ lọ relax jàre kó lọ fọkàn balẹ̀ jọ. Let him go for greener pastures. Satan bride, Satan bride, Satan bride, ẹwà ayé agbára, Satan bride. Olúwa ṣe jọ́jọ́ fún wa, ojú ti ń lẹ̀. Èkó ní pẹ́ dé, ẹ gbàgbọ́ mi. Kí ló dé tí o sì dé airport? Ó dà pé oní pàtí tó máa ń ṣe ní ibi iṣẹ́. Ibi iṣẹ́ yẹn dẹ̀kẹ̀rẹ̀ tó máa ti ṣe pàtí yẹn tán ló máa ń gbà lọ sí airport. Òótọ́ ni òótọ́ àmọ́ṣá ní òní kó máa bà lọ pàtí. Mi ò mọ bóyá ó ní ẹni tó ń fẹ́ níbi iṣẹ́ wọn tó fẹ́ kí n mọ̀ lẹ́nu ṣe invite mi sí. Ojo múlòdò wàwẹ̀wẹ̀ múdẹ́jà kò kàn mí.
ó ti ń jowú kò lẹ́nì kankan ìwọ nìkan ni ebe mi ti mọ̀ rẹ ọ fọkàn ẹ balẹ̀ kò sẹ́ni tó ní ẹ̀bẹ̀ ẹ̀dá mi ó rí àyà mi wá máa wò mí lóòrèkóòrè á jẹ́ kí n mọ ìpè kó sọkọ ẹ lé o ṣùgbọ́n ìyá mi ìyá mi bá mi kílé kó káwọn màmá o ṣùgbọ́n wá máa wò mí o. mo ti gbọ́ màmá wò yín. Let's make a toast, shall we, to successful future in this company of ours. So yeah, my cup. So, cheers. Thank you, everyone. I appreciate you. We're very happy with everything you've done so far in this company, and now I'm face of Muyiwa. Be Mr. Ademola, lawyer company to America. Mrs. Williams is going to take the position of congratulations. Sure. So let's marry. Thank you so much. Thank you. Oh, so lovely. Hello. Yeah. Actually, I'm telling you, it's so interesting. Yes, darling. Yeah, I love you so much, Can we have some light music, please? All right. Yeah. Light music. That's nice. Song pay billboard now for February instead of electronics. Shut! You're true. My goodness. She ain't telling my represent company here. Land lose contract not to see. I will not take that. No, I would not. Can you tell me what your excuses are? Kilo Shelley. You want to say something? Yes, ma'am. Mo ṣe side tèmi mo dẹ̀ wí pé kò sí lapses kankan kí n tó transfer sí. Yes ma'am. Mo ṣe beat tọ̀dọ̀ mi. Ó transfer sí mi and I did my beat. Ẹ̀dẹ̀ mo èmi kọ́ mo máa lọ sí field so I handed over everything. It's quite heartbreaking that none of you, I repeat, none of you has been able to live up to expectation. It's quite unfortunate and it saddens my heart. Pé láti gbà tí Mr. Ademola ti fi company yẹn lẹ̀, kò sí anybody nínú yín tó lè stand position yẹn, tó lè withhold it, tó lè ṣe dáadáa. Your hints should be that you even want to do beyond what Mr. Ademola has done. But no! Ẹ kàn ṣe bó ṣe wù yín ni. Èyí tó yẹ kẹ́ rán ẹ̀mí wọn. Nǹkan tí wọn pè é sí òun ni ẹ máa rán. Ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ máa sì káàkiri inú ọ́fíìsì. I can actually represent the company today. Emo, ìgbà tí Mr. Ademola wà Nigeria, I close. As I was saying, ma, I close go with the married or she man she so I can actually represent the company. Well, I am sorry to disappoint you because èyí ò bá ṣiṣẹ́ ìdílé láàrin gbogbo yín pátápátá kó rẹ́dí àti fi ṣe sílẹ̀. Have a good day.
ṣe ilé tó bá wù mí. I'm sorry. Rocky ti pè mí. Ó ní kí n máa bọ̀ l'Amẹ́ríkà. Are you for real? Yes, darling. That's some good news. Yeah. Congrats. Thank you, Remy. So ìgbà wo ni gbogbo ẹ̀? Ó lọ máa send àwọn documents máa lọ. Ó ti bá agent yẹn sọ̀rọ̀. So very soon máa lọ. Very soon máa lọ. That's some good news. Do you know what? Mo kàn fẹ́ lọ sí Miami Beach yẹn. Mo fẹ́ lọ swimming bẹ́ẹ̀ mo kàn fẹ́ dúró kí n kàn wọ́. Miami Beach? Yes, I want to go there. Go when you're in Florida. Okay. No problem. I know I'll join you doctor láìpẹ́. That's some good news, but meanwhile, mo ti sáré ṣe kíní tán ká lè sọ ètò kù dáadáa. Jẹ́ sáré pélé kan náà. Mo ní mi dùn fún ẹ̀kọ́. Mi ò sún mọ́jú. Mi ò sún mọ́jú kọ́kọ́ mi ṣe pé mi ò báyìí. I'm fine. Oh, Michelle. Well, hectic as usual. Thank you so much. Thank you. And Mopi, I'm actually 10 years together. I'm actually 15, 20, 30, 40, 50, 60, 100, and more. Okay. Love you so much. Love you so much, darling. What's your rare? What's your rare? Because I'm sure you're being familiar. Oh, no, I'm not sure. We have to take if you want to call me, go change. All right. Make it fast. All right, darling. Ah!
إن ولي الله حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العزيز حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العزيز حسبي الله لا إله إلا هو توكلت ورب العزيز بسم الله لا يدر المسلم الشوف في الهادي ولا في السماء بسم الله لا يدر المسلم الشوف في الهادي ولا في السماء سمع العليم بسم الله لا يدر المسلم الشوف في الهادي ولا في السماء ولا ولا قوة إلا بالله العلي العظيم ولا ولا قوة إلا بالله العلي العظيم ولا ولا قوة إلا بالله العلي العظيم الله مسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وصلى الله عليه وعلى آله وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين ورحمة الله وبركاته صلى الله عليه الكريم صلى الله عليه وسلم أبو جمعة بوني Àfà báwo ni nípa ọ̀rọ̀ tí mo ṣàlàyé fún yín dá yìí. Ìyá wa láti dájú tẹ́ ẹ ti pè mí ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe kéèsì ara ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà rẹ̀ ní tẹ́ ẹ pè mí fún. Àmọ́ ṣe fẹ́ gbọ́ òótọ́ ni tẹ́ rí o. Àfàrọ̀ kí bu wà ní ewu lọ́hùn-ún. Lẹ́dàá mi. Ẹ fọkàn yín balẹ̀ àdúrà ṣẹ́gun kódà mo ti rí gbogbo ohun tó yẹ kí n ṣe mo sì ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìgbà ni ṣàánú mi. Ẹ má ṣe yọnu a wọnú àwẹ̀ ọlọ́jọ́ méje àti àdúrà pẹ̀lú sàárà ní gbogbo ohun tó kojú wọn bá bíyá. Àfà ṣé tàbá ti ṣe gbogbo kan ṣé àlùbáríkà ṣé Ibrahim ni ẹsùnjẹ lọ́wọ́ tá a bá àná gbogbo ẹ̀ yóò di àfisẹ́yìn ẹ fọkànbalẹ̀. Ogun tí a bá ti rí báyìí ogun tó o ti fẹ́ ṣẹ́ ni tẹ́ ẹ̀ bá láàláhùn tẹ́ ẹ̀ rí ni ó á le díẹ̀ àmọ́ tẹ́ ẹ ti là tèmi náà ti ṣe é sì hàn tí mo ṣe rí pé bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ní. Ìlú náà ní gbogbo nǹkan yẹn máa wà lọ́nà. Ìyàn dáadáa lẹ́yìn náà ìyá wa ìyàn dáadáa lẹ́yìn náà kódà àpárọ̀ kí gbìyàn gidi ni mo tó láti gbọ̀ngàn ti travel láti wà lọ́hùn ni oṣooṣù báyìí làwọn náà máa fi nǹkan ránṣẹ́ sí mi ó kàn yín ó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ni ntakàn ṣe ni pé ẹ bá mi ra ẹran ẹ má ti ra ẹran ẹ sẹ́ndì owó ẹran sí mi ń ra ẹran tí ń fi mọ ṣàdúrà lóòrò kódà látàlẹ́ ní ti kọrúkọ àpárọ̀ kí sára ẹran òròòrú báyìí láti gbó méjìlá sábò kan ni mo ti gbọdọ̀ ṣiṣẹ́ tí ń ṣe sórí ẹ̀ fún ọjọ́ méje tí mo gbà wẹ̀ tí n bá ti wá parí àwẹ̀ ẹ fọkànbalẹ̀ ìjọ gbogbo lápá ẹran kódà ìhàn káàkiri ó ti tán tókùnrin bá ti jẹ́nu ẹran tóbìnrin bá ti jẹ́nu ẹran àpárọ̀ kíbu ò ní wàhálà kankan mọ́ ẹ gbà bẹ́ẹ̀ àbákà gáwó sùkúrò àti máa ṣe láti ìjọ lọ́wọ́ tálà. láti délé sí. ẹni tó fẹ́ bá lọ ká tó bá ní ìrìn àjò ẹni tó ń bá rìn òjijì rẹ̀ lọ rẹ̀. Sorry ma. Ẹ jọ̀ọ́ ẹ má bínú a kò fẹ́ gba ìṣẹ́jú méjì nínú àkókò yìí. Ẹ dẹ̀ kú oríire ti àmì ẹ̀yẹ TK Plus fún yín gẹ́gẹ́ bí òpómúlérò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ káràkátà lórílẹ̀‐èdè yìí. Ẹ ṣé gan ni. Ǹjẹ́ ẹ lè sọ àṣírí tí ẹ fi jẹ́ ènìyàn pàtàkì lórílẹ̀‐èdè yìí fún wa? Ṣé nípa ti káràkátà yìí ni? Gbogbo ìròyìn tí ẹ gbọ́ nípa mi òótọ́ ni kò sí rọ́ńbẹ́. Kò tó wá mọ níwọ̀n yẹn o mo ti ṣí 10 branches sí Nàìjíríà tá a wà yìí. Mo ní sí Katsina mo ní sí Imo mo ní sí Ogun State mo ní sí Ondo bọ̀ ètò kù mi ò lè rántí mọ́ bọ́ àwọn PA mi ó máa rán mi létí tàbá ti fẹ́ ṣe. Mo wá fẹ́ ṣe event yẹn láti July 10 wọ December 10 because mo kàn fẹ́ fi 6 months ṣe ni. Àti wípé a gbọ́ pé ẹ kọ́lé fún àwọn ọmọ aláìníyàá ṣé lóòótọ́ ni mà? Yes, it's true. Òótọ́ ni gbogbo nǹkan tẹ́ gbọ́. Òótọ́ ni ṣé mo pé ìlú wa ti bàjẹ́? Ó ti bàjẹ́ pátápátá àfi kọ́ ló bá wa. Tó bá jẹ́ pé bí àwa tá a ní nǹkan kan tó pọ̀ rẹpẹtẹ yìí bí àti ní nǹkan pé kí bẹ́ẹ̀ làwọn ìjọba wa ṣe ń ṣe ìlú wa máa dáa gbogbo nǹkan máa dẹrùn fún wa. So òtútọ́ ni kò tún wá mọ níyẹn o ṣe rí àwọn ibi tí mo ní mo fẹ́ ṣí yẹn mo máa gba àwọn ọkùnrin obìnrin ọmọdé àti àgbà síbẹ̀
tó jẹ́ pé owó tá máa sọ fún wọn kó máa wà reasonable tó jẹ́ pé wọ́n máa fi bọ́yà wọ́n máa fi bọ́mọ wọn ò ní tààràkà débi tí wọ́n fẹ́ táwọ́ náà ṣe understand tó bá jẹ́ báyìí láwọn èèyàn wa àwọn tó lówó nílùú wa tó ṣe ń ṣe fún àwọn mẹ̀kúnnù ni ìyà ò bá ti má jẹ wá nínú ìlú yìí but èmi máa try possible best mi. ẹ ṣeun gan ma yes ma sorry ẹ má bínú ma ẹ ń gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn. no oh sorry ma ṣé ẹ kì í ní any challenges kankan. Point of correction. Mi ò kì í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́. Wow. And to state the record right. Let's set it right. We've been friends for over 20 years. I mean, it's 2 decades now. Wow. Ṣe oríṣiríṣi nǹkan. But láti ń gbìmọ̀, láti ń gbèrò pé a fẹ́ ṣe báyìí, tó bá jẹ́ orí báyìí, tó bá jẹ́ orí báyìí. And then when she got back from the States, because reason that's so and ó ṣe kọ́ ilé fáwọn ọmọ aláìní gẹ́gẹ́ bẹ́ ṣe sọ lẹ́kàn so and a jọ ṣe papọ̀ náà ni so a jọ ń ṣe lẹ́sẹsẹ so we're friends èmi náà níṣẹ́ tèmi but I'm in support of the movement lẹ ṣe máa rí mi pẹ̀lú ẹ̀ not because mi ò níṣẹ́ tèmi tí mo ṣe I'm also a business woman so I think I've corrected you on that. Yes, thank you very much, ma. Thank you, ma. Ẹ ṣé gan ma. Yes, you're free, ma. Ẹ ṣé gan ma. All right, ma. Satan bride, ẹwà yagbara. Satan bride, oh oh oh. Ẹwà yẹ, ìgbéyàwó di àwáwò rán owó lámúlé. Ìgbéyàwó di àwáwò rán ọ̀rọ̀ lámúkó. Ìfẹ́ ò sí mọ́ o, abẹ́ ò dẹ̀ rí. Ìfẹ́ àfàdìyẹ wò fún àdá lọ́wọ́. Satan bride, 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 Satan bride. Yahweh you. Kí ló ṣẹlẹ̀? Auntie mi, Pixies understand more better. Ń gbọ́ Pixies, kí lè dàpọ̀? Fi àbúrò mi sílẹ̀ ládé. Fiki baby. Fikayomi, send details ẹ sí mi. Wow, thanks sis. I know you forgot. Ẹ̀gbọ́n mi tó ṣàpàpà. You're welcome, darling. Bye-bye. Bye, darling. Wá. Maria, kí ló ń sọ́jú? Ọmọ bọ̀bọ̀ tí mo bẹ̀ sọ yìí, bọ̀bọ̀ tó ń tẹ̀lé yìí, Deji. What's up with you and that guy? This guy is not in your class. Kí ló fẹ́ fi ṣe ó kéré sí ẹ̀ náà? Lade, tó bá love me, màá fẹ́ nǹkan tí mo bá fẹ́. I love him so much. I can't do without Deji. Wait, if you love him, then Rokib ńkọ́? What? Rokib? Ṣé torí mi ò sàn kankan fún ẹ? Ṣé o mọ nǹkan tí Rokib fojú mi rí state ni? Rokib ọ̀dájú èèyàn pátápátá ni. Ó ti ń ṣayé l'Amẹ́ríkà nìyẹn. Èmi náà dé ti ń ṣayé mi Nàìjíríà nìyẹn. Tó bá nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ, wàá fi mí lẹ̀ pẹ̀lú Deji. Because I love him so much. Okay, ma. I give up then. You know better. It's fine. I love him too. Point of correction, baby. Not love. You like him. I love him. Oh, okay. I like him. Ká tó bá ní ìrìnàjò lẹ́ni tó fẹ́ bá lọ. Ká tó bá ní ìrìnàjò lẹ́ni tó ń bá rí. Anyway, ìṣòro lórí tó bẹ̀rẹ̀ yẹn. Mo láwọn boys tó ń ṣiṣẹ́ fún mi náà. Láwọn mo ṣe, but ní a bá ní àwọn special clients, èmi ni máa attend sí wọn. Special clients ẹ̀ gbogbo ni mo sọ. At least, aṣáà ni mo ṣe ń kó pẹ̀lú àwọn clients tó ń sọ. Obìnrin tó make sense kó para sí kó wò fún lọ, báwo ló ṣe fẹ́ mo kàn fẹ́ mọ bó ṣe ń ṣe. So, we say why you are professional. So, this is professional and we like to discuss the price of it. Anyway, jẹ́ ká gbé ẹsẹ̀ pẹ̀lú.
báwo ni ti Rocky ṣe sọ fún mi ṣé Rocky bí ní ṣùgbọ́n bá mi sọ. Rocky ní problem gidi ni mo ṣe problem kékeré in fact mi ì lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí Rocky ti tọ́ pátápátá o sí nǹkan mọ́ nọ́tí. But kí ló ti kọ́ńpì yóò wá pọ̀ ṣe ṣe ibi kan náà lè ti lọ ṣiṣẹ́. iye òótọ́ kọ́ńpì wa ló gbé travel lóòótọ́ ọ nǹkan tó ní pé kó lọ ṣe òun ti ṣe kó ti parí ẹ̀ then àwọn ti gbé lómi gan dìde ní kọ́ńpì mi báyìí pé kó lọ rẹ píṣẹ́ kó tún lọ sàn because òun ti ṣe nǹkan tó ní pé kó ṣe tán ó ti wà láyé ní níbẹ̀ yẹn nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ sí tí gbogbo ẹ̀ fi rí bẹ́ẹ̀ yẹn ní òye. mo ń torí ẹ̀ gangan ni mo ṣe wá sọ fún nítorí ẹ̀ ni mo ṣe wá sọ fún ẹ pé kí la lè ṣe sórí ọ̀rọ̀ pàṣẹ ni máa wòran bẹ́ẹ̀ yẹn. ṣé o fún pé Rocky máa ní wá manage pẹ̀lú ìjọba. kò ní wá manage kékeré ló ń sọ yìí ṣé o rò pé bóyá yàn dáhùn kékeré ló rò pé mo sọ ni ó ti dáhùn tó máa pátá kò sí kankan mọ́ inú lórí obìnrin wọn ní o fàájò tó ń complain kí ló ń sọ yìí kí ló ṣe yìí. Bá sọ̀rọ̀ bá wálé ọdún wálé làwọn fún màmú kájọ máa máa ń lè kájọ fún báyìí máa ń lọ. ìfẹ́ àgbẹ̀pọ̀ wa kò ṣe ìmọ̀ àpè máa ń sọ pé kó máa bọ̀ ní kó sì kọ́ tó kókó mú lọ́hùn ó kọ̀ jókòó síbẹ̀ ni wọ́n sọ kó máa bọ̀ ní. ká tó bá ní ìrìn àjò pẹ̀lú tó fẹ́ bá lọ ká tó bá ní ìrìn àjò pẹ̀lú tó bá lọ. àwọn tó kẹ́ ẹ́ ṣe tó ní kó wọ́n mọ àwọn ètò àjọ àwọn ọmọ ìsàlẹ̀ mo lẹ́kẹ̀ẹ́ tí wọ́n ń pa àwọn ọ̀dà mi wọ́n máa ti pariwo mọ́ mi. èmi mò ń gbó bí ajá àkókò. ẹ káàbọ̀. ṣé ṣe àwọn tó ṣẹlẹ̀ báyìí. wọ́n á lọ kó gbogbo ẹrù ẹ pátápátá. ó ti tó gẹ́ ṣùgbọ́n màá dá ẹ lókòwò nǹkan tó bá wù ẹ́ tó bá fẹ́ tà sọ fún mi màá fún ẹ lówó ti try bí ṣùgbọ́n. rárá mú mi àwọn ló ní pé kí n tó ńlá sókè kí n wọ́n tó kéékèèké. oníṣẹ́ ó ti wà lọ́kàn mi tí pé ó kò wà coincident ni ṣoget. mo kú dáàdì dáhùn. kọ́ni bá fẹ́ tà kó wá sọ tètè lọ́pàá kéré ìjà rẹ̀. o lè fi pé nǹkan tó ṣe ìwà right by. kí ni mo ṣe. ọmọ wo nígbà tó o ti dé ni mo ṣe ní ìdí sáfìsì nígbà tó dẹ̀ ti wá dé nsìn gẹ́tìmá náà wà lẹ́nu gẹ́ẹ̀tì ajẹ́ mẹ́ta èmi ò fẹ́ kí èrò lọ́pọ̀ jù ní níjà rẹ̀. ìwé kò máa dà pé mi mo fi ti èmi kó bá náà ọmọ ẹni mo ní kó máa tó gbó kí ni náà ọmọ dé ń sòdẹ̀ sọ pé kó wà máa lọ. bẹ́ẹ̀ni kò ń ṣe àwọn ló fi tiẹ̀ kó bá mo ti ní ní máìlì tẹ́lẹ̀ bọ̀ ó kàn wá coincident lẹ́yìn ṣé o get mo ò dẹ̀ lé lọ láì má fún lówó mo sọ fún pé kó lọ wá nǹkan tó bá fẹ́ tà anything tó bá fẹ́ tà máa fún lówó ẹ̀ kó náà lọ dá dúró tó ṣẹlẹ̀ nìyẹn náà. That's what I want. Anyway, ó ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ. Kí ni? ọ̀rẹ́ mi kan fẹ́ dín láti àjọyọ̀ so mo fẹ́ kó manage ní ìwà rẹ̀. Bíbí nǹkan tó rí ìyẹn mi ni nǹkan tèmi náà ní ìwọ ni wáyé tó ṣe ń sọ fún mi pọ̀ rẹ̀ kan fẹ́ dé ṣe bọ́dé máa manage nínú bus cutter for the meantime. Thank you so much. Thank you. Mo ti máa yí sọ fún tẹ́lẹ̀. Thank you. Ìyọ̀wọ́ mi yé o. ká tó bá ní ìrìn àjò pẹ̀lú tó fẹ́ bá lọ ká tó bá ní ìrìn àjò ẹni tó ń bá òjijì rẹ lọ́rẹ́ rẹ ẹni tó fẹ́ náà lè yàrá. ṣé òwò ọkẹ́ bíbá ìṣe. This is lovely, man. Before I went home, she was Yankee. I'm telling you, when you move there, when she was US, so she, yeah, I love the whole thing. You know, the sofa. This is cool. Rocky, mo fẹ́ kó gbogbo ibà dáadáa. Ìwọ ló ní bí for now, and ibi tó bá ti mú ẹ ló lè máa lọ sí. Àmọ́ dẹ̀ fẹ́ kó mọ̀ pé ìyàwó mi ó wà accommodating gan, and inú ẹ̀gbọ́n máa dùn láti rí ẹ.
Yeah, so mo fẹ́ kó feel free. Oh, understand? Má worry ara. Ó ṣáà ti ṣàlàyé fún. We were better with Oh, ṣe gan, you know. I appreciate you guys gan. Lágbára Ọlọ́run. Wọ́n tí ò tún máa ṣẹ́kù, you know. Àjọ débẹ̀ náà mi à lè tẹ́ sí rẹpẹtẹ, màá tún lè jẹ́ kẹ́ mọ̀ pé ayé ṣì ń lọ́nà, you know. But though oríṣi mú mi sìn, but I'm just thinking pé tó tutù bá dé mo ti wò round mi ò rí ìta kankan, so I don't know kí ni. Kí bí ìta wá wò. Àti ṣọmọ tó tutù bá dé ṣọmọ pé orú mú ń sìn. Naija ló wà yìí. Ó sí lọ́hùn mọ́ ó lè rí ìta bí báyìí ó ti yẹ AC tó máa rí lò ti rí yẹn ó ní ẹlẹ́yìn yẹn. AC ni. Àfẹ́ pani. Oh, all right. All right. Ẹlẹ́kejì tí ó ṣe alága gbogbo ẹ̀ sórí ibi tí ó wà yìí ìyàwó rẹ̀ wá ń gbé bẹ́ẹ̀ o ibi ò ṣe ibi tó yẹ pé wàá máa lọ mú obìnrin wàá máa káwọn obìnrin wọnú bíbá wa ìyẹn ò ní wà pa o. Kí ló ń sọ báyìí sí náà ṣọ́rọ̀ obìnrin ló wà lọ́rọ̀ mi ni ṣòro pé lóbìnrin kan bá sọ lẹ́nu ọ̀rọ̀ wọn lè gbéra sí i mi ò lè gbéra sí i mẹ́. O má dà lóhùn o free láti gbẹ́ tó bá ti wẹ̀ wá o free. Hello. Ó ti da Ronke ìyàwó mi ni ìyàwó this is Ronke ọ̀rẹ́ mi ló ṣẹ̀dí láti Amẹ́ríkà. Oh, Uncle Ronke. Ìyàwó ẹ̀. Báwo ni trip yín? Thank God. Ìyàwó ẹ̀. Yes, my wife. Wow. 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 Mo pé ìyàwó ẹ̀ pretty tó báyìí. Thank you, sir. Thank you. Ó ṣe gan. Baby, kí wàá ló ti fi ṣe Uncle Ronke lálejò? Mo fẹ́ kó dé náà nínú àwọn kálí kò lè bá mi sáré wá nǹkan sí fún. Okay, Uncle Ronke, oúnjẹ oríṣiríṣi ló wà. Pando yam wà, mo dẹ̀ lè bá yín fi ọwọ́ gun. Mo ní ẹ̀fọ́ rírò, mo ní ẹ̀fọ́ ẹlẹ́gùsí àti ewédú. Èwo lẹ fẹ́ jẹ? Oúnjẹ tí mo ṣe jẹ ní Amẹ́ríkà náà kò tí digest nínú. Mo dáràn Ronke níwọ̀n tó jẹ́ pé nígbà táwa gbé yẹn pọ̀ ló sọ fún mi pé ebi ń pẹ́ o fẹ́ wéwọ́ ni pé o ti jàmàlà ti pẹ́ ló sọ bí pé o ti yó. Pé wà jọ má ti jẹ wọ́n ṣe oúnjẹ fíìmù jọ. Kí ni reason? Bí mo ṣe rí wọn mo ti yó mo dẹ̀ ṣe wọ́n ṣì máa ṣe oúnjẹ fún mi ìyàwó mi ẹ ṣì máa ṣe oúnjẹ fún mi tó máa pọ̀. Ẹ jẹ́ wọ́n jọ ro Malafẹ́mi àti ẹ̀ka jẹ́ náà. O kí ló ti yára ewo ìyàwó mi bá wa ru àmàlà gbẹ̀gìrì àti ewédú kan bùlé lórí. Mo fẹ́ dé ìlú mi. Wọ́n sì pè jẹ́ torí stress. Stress ni mo ti yó padà seriously indigestion ni gbogbo oúnjẹ tí mo digest náà mo láti bí ewì kò digest I'm so sorry. O ṣe lè relax náà. Ẹ má wẹ̀rẹ̀. Kò sí nǹkan tẹ̀fẹ́ jẹ tí mo lè bá yín ṣe bó jẹ́ kí mo bá yẹn ru àmàlà yín ó fẹ́rẹ̀ dáadáa. Ètè pọ̀ obìnrin ni Satan wise obìnrin ni Satan bright mi mọ̀ fẹ́ bó bá jẹ́wọ́ ni kí ló ṣe náà bó bá jẹ́wọ́ ni ṣó lè gbarú ẹ̀. Yes. Kí ló wá ṣe mí? So ọ̀rẹ́ ni wàá ti dìde àbí? Ẹ nà. Tí n bá gbọ́ lẹ́nu ẹ̀ ó sọ fún Dèjì nǹkan tó wà láàrin mi àti l'Amẹ́ríkà ikú lè rí ṣe. Ronke bó mọ nǹkan tí mo lè ṣe náà. Ìgbéyàwó di ìyàwó àwòrán ọ̀rọ̀ làwọn kó ìfẹ́ ò sì mọ́ o abẹ́ ò dẹ̀ rí ìfẹ́ àfàdìyẹ òjúnú àtàlọ́ o Satan bright Satan bright. Ká tó bá ní ìrìn àjò ẹni tó fẹ́ bá lọ ká tó bá ní ìrìn àjò ẹni tó ń bá rìn òjijì rẹ lọ̀rẹ́ rẹ ẹni tó fẹ́ náà lè yàn rẹ bíbólúwa ti fẹ́ ṣe fẹ́ ké ìfẹ́ ò gbọ́dọ̀ gbà bọ̀dé rárá o ìfẹ́ Satan bright Satan bright Satan bright ẹ̀wà ayágbára Satan bright Satan bright Satan bright ẹ̀wà ayé ìgbéyàwó ti di ìyàwó àwòrán àṣà kan dé ń báyé yìí bó ti hùn wá mú
ẹni àníkó fẹ́ ni lójú fàtà sẹ́nu. Ká tó bá ní mímí àjò kàwé ní àwọn bá lọ. Aya burúkú kò ṣe é fẹ́ bẹ́ẹ̀ náà lànà burúkú. Satan bride, Satan bride, Satan bride, ẹ̀wà ayé agbára. Satan bride, yeah. Satan bride, ìyàwó èṣù máa yọ ọ̀dọ̀ mi wáyé. Èṣù má ṣe mi ọmọ ẹlòmíì ni ó ṣe. Èṣù má yà lẹ́mí mi máa fẹ́. Àmì ó kílé mi kó má kún fóyín ni. Ọ̀dẹ̀dẹ̀ mi kó kún báyọ̀. Ayọ̀ ni kí tèmi jẹ́ o. Torúkọ ro mi. Alágbèdámọ̀ yà lọ́dọ̀ mi. Satan bride, Satan bride, Satan bride, ẹ̀wà ayé agbára. Satan bride, oh oh oh, Satan bride, ẹ̀wà ayé. Ìgbéyàwó di àwáwo ràn owó lámúlé. Ìgbéyàwó di àwáwo ràn ọ̀rọ̀ lámúkó. Ìfẹ́ ò sí mọ́ o, abẹ́ ò dẹ̀ rí. Ìfẹ́ àfàdìyẹ òdùnú àdá lọ o. Satan bride, 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 ìyàwó èṣù. Tani jẹ́ bẹ́ẹ̀ ń darú ẹ̀. Bó bá jẹ́wọ́ ní ṣé wàá gbọ́. Bó bá jẹ́wọ́ ní oṣù lè darú ẹ̀. Obìnrin ló bìrìkìtì. Obìnrin yóò ló bìrìkìtì. Obìrìkìtì jẹ́ láyé. Abẹ́ máa bẹ́ mi lórí. Obìnrin lónìí. Kọ́ máa dì mí pa o. Obìnrin lónìí. Ẹ̀yin yá ni ó bẹ̀bẹ̀. Obìnrin ètè pọ̀ obìnrin ni. Satan wife obìnrin ni. Satan bride mímọ̀ fẹ́. Bó bá jẹ́wọ́ ni kí ló ṣe náà. Bó bá jẹ́wọ́ ni ṣó lè gbarú ẹ̀. Ṣó bá jẹ́wọ́ ni ṣó lè gbà. Happy wedding anniversary, babe. Yeah. To us. To truth. Oh. I love you so much. I love you too. Trust you. Delicious. Thank you, darling. As usual. Yeah. Thank you. No, chef. I'm fine. Fine, it's okay. Okay, can so jam. So. Can you tell me when you back home? Ṣòro ìsìn, ara kan tí mo ṣe ní kó máa jẹun kó tó lọ bí iṣẹ́ nìyẹn. Iṣẹ́. Wele. Rocky.
tani jẹ́ kọ́ ìgbàlú rẹ̀. Bó bá jẹ́wọ́ ni èèyàn ṣe wà gbọ́. Bó bá jẹ́wọ́ ni èèyàn ṣe lè gbàlú rẹ̀. Sorry. Okay. See what to my share, my worry. Sorry. Kọ́má dì ní obìnrin lónìí. Ẹ̀yin yá ló bẹ̀bẹ̀. Sorry. Ètè obìnrin ni. Satan bright. Sorry. Okay, sorry. Satan bright. Mi mọ̀ fẹ́. Bó bá jẹ́wọ́ ni kí ló ṣe náà. Bó bá jẹ́wọ́ ni ṣó lè gbarú ẹ̀. Ṣó bá jẹ́wọ́ ni ṣó lè. Tó mi. Mo ń jẹ́ o. Tó mi o. Mo ń dáhùn. Tó mi. Mo ń dáhùn o. Ẹ̀mẹ́lọ ni mo pẹ́. Ẹ̀mẹ́ta wà o. Sọ fún mi ń pẹ́ lórí ẹ̀kan sí i. Eléyìí bẹ́ẹ̀ tán náà. Rọ́kìbù, ìhòmú tó látàárọ̀ o. Ilẹ̀ dẹ̀ ti ṣú. Wá mọ́ lọ ilé rẹ̀. Ó máa máa para rẹ̀ bọ́ síwájú èmi nìkan ń ta jẹ̀dẹ̀ l'Amẹ́ríkà. Ó ti gbọ́? Bọ́ síwájú, bọ́ síwájú. Wọ́n tún mi jọ ọ́. Rọ́kìbù yóò ṣe tó ládùúgbò mi. Ó ti gbọ́? Wá máa lọ ilé. A kò fún mi lówó ìtò rà. Ìtò mu ti tó. Àwọn ọlọ́pàá máa tó dé ibi láago 12 ló wà mí látago 4 ọ̀sán. Ó mú pẹ́ lórí ẹ̀ ó mú bá bẹ̀ jẹ́ òtí tó dìde. Fún mi lówó mi jàre ilẹ̀ ìṣú. Màá fún ẹ lọ́wọ́ fún ewu rẹ̀. Fún mi lówó. Mọ̀mọ́ ẹ̀ tí mò ń jẹ ló yí mọ̀mọ́ ẹ̀. Màmá ò tí mọ̀ wọn máa wí. Ó ní mi lójú ara. Àfún mi lọ́wọ́ ọmọ náà lọ́jọ́ máa tilẹ̀kùn mi kúrò ní yóò ṣe tó. Máa ò bó ṣe ṣe. Bí n ṣe wà fún wa fájù. Mo lè drive dé Nàìjíríà bí ṣe wà. Wàhálà ìwọ ló dáa jù. Mo lè wá mọ́tò dé Nàìjíríà. Lákúlì sàlámì. Owó dà. Owó wà. Rọ́kìbù sówó mi pé báyìí. Màá fọwọ́ jẹ mí lára jáde. Màmá rẹ̀ mo pẹ́. Adé màá sí sọ ó dàárọ̀. Rọ́kìbù. Wà á délé. Pẹ̀lẹ́ ọkọ mi. Láyọ̀ rẹ̀ ògùn lẹ̀. Ènìyàn ní kò fẹ́ ní lójú fàtà sẹ́nu. Ká tó bá ní mìírìn àjò kàwé ní à ń bá lọ. Aya burúkú kò ṣe é fẹ́ bẹ́ẹ̀ náà lànà burúkú. Satan bright. Satan bright. Satan bright. Ẹ̀wà ayé agbára. Satan bright. Yeah. Satan bright. Ìyàwó Don't touch me. Don't touch me. I feel where coming, Rọ́kìbù. Kí ló ṣojú ẹ̀ bá? Má sọ fún mi pé ọmọ ìgbà bó ṣe dé sí nínú mi lóru àná. Kí ni mo ṣe fún ẹ? Mo dúró kó nítorí ó pẹ́ bẹ̀rẹ̀ rí. Ó wá bẹ̀ sí nínú mi. Má bẹ̀ mí. Má bínú ara ẹ̀jọ̀. Ṣorí mo ti yó lánàá yẹn. Mi ò mọ nǹkan tí mo ṣe. Mi ò mọ nǹkan tó sọ mí dédé. Má bínú tó lọ́wọ́ tó sọ. Ṣé ìyá mi àti bàbá mi ó fi ẹgbàá mi yẹn lọ́wọ́ gbà tó máa fẹ́ mi?
mo ṣe fún ẹ. Mi ò kàn mọ nǹkan tó ṣe mí náà ní ìmọ̀ kan tó bà mí níjọ. Mo fọlọ́n bẹ́ẹ̀. Don't touch me, má fọwọ́ kàn mí sẹ́. It's okay, jọ torí Ọlọ́run wo. Má bínú, má ya fọ́tò kankan mọ́ jọ torí. Jẹ́ sọ tó tọ́ fún ẹ báyìí. Gbogbo evidence pátápátá ni mo ti send sí lọ́ọ̀yà mi. Any moment from now, ọlọ́pàá máa wá gbé ẹ. Ó máa rọ́ọ̀tì sí jail. Ò ní ṣe orí burúkú jọ, má jẹ́ ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà. Torí Ọlọ́run mo fọlọ́n bẹ́ẹ̀. Má borúkọ bàbá mi jẹ́, má borúkọ màmá mi jẹ́ o. Torí Ọlọ́run mo fọlọ́n bẹ́ẹ̀ jọ. Mo ní kó má fọwọ́ kàn mí. Ó yá mi ti gbọ́ jọ torí Ọlọ́run. Ṣé orí anything tó bá fẹ́ kí n ṣe fún ẹ ni mo máa ṣe. Gbogbo nǹkan tó bá sọ pé o fẹ́ mi náà ni máa ṣe jọ. Delete wo pictures ẹ̀ jọ torí Ọlọ́run jọ. Anything tí máa fẹ́ máa fún mi. Má ṣe fún ẹ. Láti wákàtí lọ gbogbo nǹkan tí bá fún máa fún mi. Máa ṣe fún ẹ. Àṣẹ tí bá ti pa fún ẹ ló máa múlẹ̀. Ó máa múlẹ̀. Gbogbo nǹkan tí bá ti fọwọ́ síbẹ̀ pé èmi ni mo ní. Mi wọ́n ní. Deal or no deal? It's a deal. You have to delete your pictures and job. No, it's in delete because what you say is lying already. Don't má fọwọ́ kàn mí, má fọwọ́ kàn mí. Okay. Mi fọwọ́ kàn mí too. True. Kò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́nu mi fọwọ́ kàn yẹn. Mi fọwọ́ kàn yẹn. I have here 4 asking prices for your house, Mr. and Mrs. Onamide. Take a look. The third one is okay. Abikilo Rokim. No, anything to that is annoying. I'm just fine with anything. The third is okay for us. Okay, so the third one sounds good? Yes. Sounds good. So I'll bring the check with me tomorrow. Okay. Before you come back tomorrow, the document will be ready then. Okay, sounds good. You're welcome. I'll see you tomorrow. All right, nice doing business with you. Thank you. Thank you. Yeah. All right. AY. Yes. Are you telling me pé gbogbo ọ̀rọ̀ tí Ronke sọ lẹ́yìn bó ṣe jẹ́ nìyẹn àti pé ìwọ gan fúnra rẹ̀ mọ̀ anything nípa ẹ̀? O má jẹ́ kí n tún ẹ. Mo fi Ọlọ́run tó dá mi mo fi ṣe rí. Mi ò mọ nǹkan kan. Bó ṣe pè ẹ́ ló ṣe pè mí náà pé òun fẹ́ rí wa fún ọ̀rọ̀ kan tó wà important pé kí ṣá máa bọ̀ kí máa bọ̀ kí máa bọ̀. Bí mo dẹ̀ ṣe débì èmi ni mo kọ́kọ́ ń béèrè lọ́wọ́ pé kí ni nǹkan tó wá ṣe lóòótẹ́ tó fi ibi tí wọ́n fi ẹ́ sí tó fi yẹn sílẹ̀. Kò sọ fún mi. Ìfá àtẹ̀mí gan ni mo yẹ̀ṣẹ̀ bá sanwó òtẹ́ yìí. Secondly, ṣé nǹkan tó jẹ́ kó máa yé mi sí ni pé ìwọ ò mọ̀ pé Ronke ń fẹ́ Mariam kó tó dìbò lọ sí Amẹ́ríkà? Mo fi títóbi Ọlọ́run mo fi ṣẹ̀rí. Mi ò mọ̀ pé ó fẹ́ Mariam kankan. Lóòótọ́ èmi àti Ronke jọ wà níbi iṣẹ́ kan náà ni. But nígbà táwa ń bí iṣẹ́ náà obìnrin bíi 2 sí 3 ló máa ń wá wá. Mi tún jẹ́ Mariam àbí Ìyábọ̀ nínú wọn. Mi mọ̀ kankan. Ọlọ́run. See, it's like you guys do not believe me, right? Lójú yín sìn, cook up story. See, you do not know this lady. She's evil. Hold on. Mo kàn pray kí ni lock. Ọlọ́run dé kí ni lock. So, at least o ṣáà dá voice ẹ̀ mọ̀ yín ò dẹ̀ ní parọ́. Kò ní sí rọ́ńbẹ́. Because Maria.
Hello, Maria. Hello. Yeah, Maria. Mo débi tí wọ́n fi ẹ́ sí mi ò bá ń bẹ̀. Ó lè bá mi bẹ̀ because mo ní láti sásàlá fẹ́ mi ni. Good for you. Rokib, tí n bá gbọ́ pé o sọ kókó fún Dèjì, màá pa ẹ́, màá tún ẹ pa. Ibi tí wọ́n sin ẹ́ sí, màá tún lọ wúwẹ́ ń bẹ̀, màá tún ẹ pa. O mọ nǹkan tí mo lè ṣe o. Yeah, mo mọ nǹkan tó lè ṣe. Mo mọ̀ pé o ti pa mí rí o ti jí mi. But this time around, you know what I'm talking about? Mo ti ẹni jẹ́ kó rí mi pa. Bó máa lọ síbi tó ń sinmi sí, ó máa tún lọ jí mi bẹ̀. It's not gonna work. Okay? Now, èmi ò ní sọ nǹkan fún eléyìí tó fi ṣe ọkọ ń sìn o. No, mo ò ní sọ anything fún. I'm going to keep this a secret. Okay? But you know what, Maria? Mo fẹ́ kó mọ̀ pé tí irọ́ bá lọ lógún ọdún, just one day, like one day will turn my back. That's just it. Obìnrin ló birikiti, obìnrin yóò ló birikiti, obìnrin dé láyé. Báwo ni? Ọmọ Rokib yẹn ló ń bí mi nù. Kí ló ṣe fún? You can imagine. Ọkùnrin tí pè mí ni ó lóun wà kú tán. Without any notice. Just like that. Kí la wá ń ṣọ̀rẹ́ fún? Èmi náà lọ wò wọ́n ní apartment tá a fi wọ́n sí. Mi ò bá wọn bẹ̀. Mo dẹ̀ ṣe bá wọn sóúnjẹ tẹ́ máa jẹ tán ni. Madam, imagine. Báwo lọ ṣe máa lọ síbi kan wọ́n tiẹ̀ sọ fún mi? Báwo ni bọ̀dá Rokib ṣe ń ṣe báyìí náà? Ìwọ ni kò sọ fún ẹ. Èmi tí mo jọ rẹ̀ nǹkan, ṣó sọ anything fún mi ni? A ní mi ò ní any notice rárá pé ó ń lọ anywhere. Ìjọ wa ló máa dé báyìí. Ẹni tí ò sọ fún mi nígbà tó ń lọ. Ìyẹn ló máa sọ gbà tó máa dé. Ìyẹn tó gbé lọ yẹn, ó possible wẹ́ẹ́ gbé bí tó máa gbé nìyẹn. Inú ẹ̀ ń bí mi seriously mú ìwà. Àwọn èèyàn ṣá. Tẹ bá ṣáà ní kí n ṣoore fún wọn ṣá, ibi náà máa fi sán. Anyways, má rò ṣùgbọ́n. Forget about it. Kí ló wà nílé? Oúnjẹ tí mo bá wà tí wọ́n ṣe ilẹ̀ náà ló wà nínú. Ṣé wọ́n lọ sí àrẹ́ǹtì? Tẹ́lẹ̀ wọ̀ jẹ́ kí n kọ́kọ́ gẹ́ǹtì kan tuntun fúnra mi. I'll decide. Ó ti ń bọ̀ bébè. Nígbà tí mo rí Rokib àti Dèjì, ẹ̀rù bá mi gan-an. Mo kàn sọ́mọ courage ni. Wọ́n ní kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. But dúró náà, báwo ló ṣe wá fẹ́ ṣe báyìí sí ilé ètò camp Rokib sílẹ̀? What are you gonna do? Babe, you don't trust me anymore? Of course I do. Oh. Ọ̀rẹ́ mi, ṣé wo mọ̀ ni? Mo ti jẹ́ kó mọ̀. Mo ti threat life ẹ̀. Èmi tó yẹ pé mo fún ní poison America, mo tún fún antidote. Yeah, mo rántí. Mo sọ fún pé màá pa, màá tún pa. Ṣé bá wá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Nǹkan tí mo gbẹ́rẹ́ ní ọkọ mi ni pé Rokib ti wà ní Kútọ́nù. Yeah. Kí ló ṣe ń tán? Ó sàṣàlá fẹ́mi ẹ̀ náà ni. But this girl, you were crazy. Kútọ́nù. All the way. Wow. Well, I think that's sorted for now. But here is the thing. You would have finished really soon. So what are you going to do about it? Torí ṣe mọ̀ pé àwọn ọkùnrin wọ́n máa need assurance àti reassurance. Because with the way this whole thing looks now, ó máa wò ké ohun ọmọ bí tó lè jà sí bóyá bí àbí bẹ́yìn. Ṣùgbọ́n kẹ́rù lè mọ̀ gbà. So I think I need you to show him more love. Kó mọ̀ kó fà mọ́ra, kó fìfẹ́ hàn sí dáadáa. Kó lè mọ̀ pé okay, he's the main guy in the picture. Bí mo ṣe wà yìí, mo tẹ̀lé Dèjì kákàkiri for now ni. Yeah. Because mo fẹ́ wò bóyá òun àti bọ̀bọ́ yìí sọ̀rọ̀. Mo fẹ́ máa gbọ́ conversation wọn. Bó bá ṣe wá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ṣá. Bóyá fún Rokib ti sọ̀rọ̀ Kútọ́nù tó wà. Yeah, wọn ò sọ̀rọ̀ mọ́ rárá. Yeah. But this world is indeed a small one.
To think that Deji and Rocky will know each other. Small world. Gbogbo nǹkan tó wà nílẹ̀ pátá ló ti yé mi. Òtítọ́ yẹn dẹ̀ ti hàn sí mi ní kedere báyìí. Nítorí mo fẹ́ jẹ oyè abáramúre jẹ ni mo ṣe decide láti ìgbésẹ̀ tí mo fẹ́ gbé. And Rocky, bóyá òun gbàgbé pé olóore mi ló jẹ́ o. Kó tó dìbò lọ sí Amẹ́ríkà ló ti sọ mí di èèyàn tí mo ti pé mi gan fúnra mi ti ń náwó, mo ti ń wá òkè. Okay, tell me, báwo ni màá ṣe wá máa jókòó lé sweat ẹ̀? Nǹkan tí wọ́n ṣiṣẹ́ fún èmi wá ń jókòó lé sí, mo wá ń ṣe pé mo lówó mo wà òkè. It's your sweat. Ọlọ́run máa lọ lórí gbogbo wa. Ẹ̀yin ọ̀rẹ́ mi dẹ̀ mọ̀ mi, mo jẹ́ nìkan tó yẹ pé mo ní guilty conscience. I am feeling guilty right now. So, fún di èyí, mo ti wá decide láti bá gbogbo nǹkan ẹ̀ tó wà lọ́wọ́ mi náà fún ẹgbẹ́. Bẹ́ẹ̀ni, kò ní sọ bẹ́ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀. Yowa. No, Jeje, listen. I appreciate the fact that you appreciate me. But at the same time, mi ò ní fẹ́ kó lọ endanger life. This lady in question is very, very dangerous. Mo, èmi mọ̀. No, you cannot. See, alright, let the sleeping dog lies. O ní láti worry ara ẹ̀. Èmi àti AY mo bá yẹ máa yanjú ẹ̀. In fact, àti gbígbésẹ̀ lórí already. Wo Rocky, fi ọkàn ẹ balẹ̀. Kò sí ọgbọ́n tó fẹ́ gbọ́n àti ìtì tó ní iwájú ló máa bá wa. Ó tẹ mọ nǹkan tí mo rò báyìí. Nípa àwọn whistleblowers yẹn nìyẹn. Kí ló kàn ọ́ pẹ̀lú gbèsè ayé èèyàn kan? Kí ló dé tó ṣe ń ṣọ́ àkáǹtì àwọn èèyàn káàkiri? Irú àwọn olófòfò játijàti wo nìyẹn? Tó fẹ́ bọ́yẹ tíyàn nínú àkáǹtì, wọ́n á dẹ̀ wá lọ tú èèyàn fò, wọ́n á wá kó gbogbo èèyàn pátápátá. Gbogbo àwọn èèyàn ṣá, wọ́n ṣá máa ṣe oríṣiríṣi ní ìlú tàwa yìí. I'm tired, Jare. Ọ̀rọ̀ yóò ní láti yà ẹ́ lẹ́nu. Sórí gbogbo kíní tó ń wo yìí, it's normal. Iye tí nǹkan tó normal ni. Sórí àwọn people yẹn, investigation lásán ni wọ́n ń ṣe. Tí wọ́n bá rí pé èèyàn kankan ní wà níjù, wọ́n máa fúnra sí i. Wọ́n á fẹ́ mọ irúṣẹ́ tó ń ṣe. Tó bá dẹ̀ ti investigate tó ti rí pé iṣẹ́ tó ń ṣe wà legit, wọ́n máa filẹ̀. Sórí but tó bá ti wá rí pé nǹkan tó ń ṣe kò wà legit, wọ́n máa gbẹ́sẹ̀ lé gbogbo properties ẹ̀ ni. Yes, débi pé gbogbo owó tó bá wà ní bank account ẹ̀ ló máa gbà. So orí wọn sìn, Amẹ́ríkà ni wọ́n ti wà. Sórí ìlú òyìnbó tí wọ́n wà yẹn, kò sẹ́ni tó mọṣẹ́ tó ń ṣe. Bóyá òun hustle, bóyá òun ṣe báyìí ni, ó ṣàti rówó kó dé. Tó bá dẹ̀ rẹ̀ pé òun náwó ẹni àwọn á fẹ́ investigate ẹ̀, but àwa tá a mọ̀ pé bó ṣe dé wà legit. Àwọn tó ń wù ẹ́ ò mọ̀ nǹkan tó fà ní ẹ̀, so mi ò fẹ́ kó rí bí issue. And ṣòro mi, wọn kẹ́ mi ní shop tí mi dẹ̀ nìyẹn. Tí bá lọ tí mò ń dé, kó jẹ́ jíwa gan ni mo lò. Wọ́n máa kàn fúnra sí mi náà ni. Má dẹ̀ fi hàn wọ́n pé nǹkan báyìí ni wọ́n ṣe, má mú wọn débẹ̀. Nǹkan tó ń bà mí lẹ́rù gògó nìyẹn. Ṣùgbọ́n àwọn nǹkan tèmi ń ṣe ń sìn, mo kàn ń náwó síta ni. Kò ń ṣe pé bóyá mò ń gbowó wọlé fò náà. Wọ́n wá béèrè pé iṣẹ́ wo ni mò ń ṣe gan nínú ìlú yìí tó jẹ́ pé mo fi ní adúrú owó tó tó bẹ́ẹ̀ nínú báńkì. Ó ti á mú nǹkan tí mo fẹ́ ṣe ń sìn níbi. Mo fẹ́ move gbogbo owó tó wà ní àkáǹtì mi sínú àkáǹtì tiẹ̀. Mo fẹ́ change orúkọ tó wà lórí properties mi sí orúkọ ẹ̀ kí everything kó wà ní kàwọ́ ẹ̀. Tí bá nílò wá fún mi, understand? Because around people in bá mi. But o fi pé èèyàn máa jẹ́ good idea. Because èmi wò pé o ní láti bẹ̀rù ni. Nígbà tó yẹ pé owó tiẹ̀ wà legit, owó tó kó wá o ṣáà jalè o ní láti máa bẹ̀rù. Baby, jẹ́ kí n bẹ̀rù. Nǹkan tí wọ́n bá ní èmi mo ní, nǹkan tèmi náà bá ní ìwọ ló ní, jẹ́ kó wà bẹ́ẹ̀ mo insist jọ. You think so? Yes, baby. Wọ́n jẹ́ nǹkan tó fẹ́ náà nìyẹn. Kò sí problem. Àti ẹ̀pọ̀ ọkọ àti ìyàwó ni wá. Àdìjọ ń gbé pọ̀ ni. Anytime tó wá dẹ̀ ti ní ìdí nǹkan yẹn, wọ́n máa mú tó kó sí. Happy though. Thank you, darling.
Darling, baby, I'm so sorry. Oh, are you sorted now? Yes, I'm fine now. Okay. But then, I mean, kí ni àwọn nǹkan tó ń ṣe káàkiri láti ìjọ mẹ́ta yìí tí mo ti ń gbé kiri? What are you really up to? Babe, show me one whistleblowers wá káàkiri Nàìjíríà ni. Don't kó báwọn kí wọ́n ṣe fraud. Kó má dẹ̀ lọ jẹ́ pé kó ti ń trace mi bọ̀ láti yan kété mi tí mọ̀. Torí àwọn ṣe lọ kó gbogbo everything mi, gbogbo properties mi tí mo lọ kó sínú àkáǹtì kan. I don't get it. You mean all of your money? Yeah. Loco sínú account ọkọ? Yes, he's my husband. Did you love me? No, they love you. Know that. I know that. Of course I do know that, but you think that is safe? Yes, it's safe, darling. Well, I mean, well, of course it's safe. Who am I to say otherwise? Okay, then it's fine. Jalo, but mo hope mo ti parí iṣẹ́ tèmi. Mo ti parí ẹ̀ láti bí ọ̀sẹ̀. This is the last of it, abi? Yes. So, má pè mí kí n tún wá gbé lọ bí kan lọ́la. Mo fẹ́ for arrest. Mo ní pé. Thank you, darling. All right, love. My Naija Uba. Well done. Emi Naija Uba. Well done. You got me there. Naija Uba. House dread. Eja ma loli mi. Because tell me about Aki, I want to touch This is unbelievable. Did you? Who will be able to Open properties for me. Who come in one buy? God. Did you? She pay what ló bá padà sọ mí dolórí rẹ̀ padà. What? How did you do it? Well, ó ṣe yẹ ká fi gbogbo yẹn lẹ́nu. Kókó bẹ̀ ni pé ká ṣá máa dúpẹ́. Madam, bros iná dé. Wọ́n ní àwọn béèrè gbọ́dọ̀ ní láti bò. Wọ́n ní on further notice on presidential on give you letter. Bẹ́ẹ̀ni sọ̀hún, ẹ jọ̀ọ́ jàre, kí ló ṣẹlẹ̀? Láti ọ̀dọ̀ ìjọba. What's going on here? Àwọn tó ní ilé yìí ló ní ká wá fún yín ní ìwé yìí. Wọ́n ní àwọn fẹ́ lu ilé àwọn pé kẹ́ kó jáde. Nílé mi? Nílé tí mo fi owó ara mi kọ́? Kí n jáde níbo? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò tí ì yé mi rárá. Ẹ dúró, ṣé ẹ ṣeré ni? Ọba yẹ ẹ stop boy, ẹ má ṣeré kéré o. Madam no need the owner of this compound on this house and me sef. Don't I not suppose to power? Why you so a permanent board of owner this house? Abeg, if you na play, stop am. Ẹ ní sùúrù, madam, ẹ jẹ́ kí n explain fún yín dáadáa. Sherry Mrs. Maria Williams, àwọn ló ta ilé fún Mr. Deji Adenifuja. That's me, orúkọ mi nìyẹn. Ẹni Maria Williams. Yes. Ṣé wá rí Mr. Deji Adenifuja, àwọn ló ta ilé fún Mr. Rokib Adeyemo. Mr. Rokib Adeyemo ló ní ká wá lé yín kúrò nílé pé àwọn fẹ́ lọ lé àwọn. Where's Deji? Dejira. Madam, ọwọ́ mi lọ tó ti ń béèrè ni. Àárọ̀ yìí wọ́n pààkì ẹrù sínú mọ́tò. Wọ́n tó bá yá o, ipa àwọn ti ra Finland or FGC àdúgbò kan ní ọ̀nà Èkó Àlàndà. Ìpè bẹ́ẹ̀ làwọn kó lọ báyìí pé ẹ̀dẹ̀ ti mọ̀ pé ẹ máa bá wọn bẹ̀. So bẹ́ẹ̀ tí wọ́n béèrè sí, I'm surprised some of you. Ṣé kìí ṣe pé? Ọlọ́run máa jẹ́ àdánù. Ṣé rí n tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
ẹ wo ó kọjá kíyàn máa ṣọ́ra ẹni o kọ́lọ́ ṣàmà wà pẹ̀lú wa. Nígbà tí ìyàwó mi délé tó ṣàlàyé àwọn kankan fún mi ẹ̀rù bà mí o ìyàwó mi jẹ́ bá ń sọ fún wọn jù. Àwọn whistleblower they are everywhere. Mi ò mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ wípé kò síbi tán sí. Ẹ wò wọ́n wà ní bank gbogbo àwọn tó ń pera wọn ní accounting officer yẹn báyìí èmi inú nǹkan tó ń ṣe nìyẹn. Ó tún wà ní àwọn big club àwọn ọmọ service tó ń gbé síbẹ̀ báyìí tó máa ti lo ATM ní tó ti wọ́n ti bá wọn plan ẹ̀ wọ́n máa wo nǹkan tó wà ní account yín. Ẹ wò wọ́n tún lo àwọn ọmọ ọ̀dọ̀ tó wà nílé I don't just know. Oh God. Ẹ wo bóyá nígbà tó ṣàlàyé fún mi nílé lẹ́rú gbé mi náà pé ọlọ́mọ jẹ́ kí àwọn àkóso wọn lọ́wọ́ ni nígbà tó tún máa sọ táwọn ọ̀gá ẹ̀ kan fún mi táwọn ọ̀gá ẹ̀ tó sọ fún mi yẹn gan. Tọ́gá mi Mr. Káyọ̀dé Adébáyọ̀ kọ́lọ̀ bá fọ̀run kẹ́ wọn ni ó pokùnso ni ọ̀rẹ́ wọn kan náà báyìí yẹn gbé poison jẹ ni bó ṣe ní ti Mr. Káyọ̀dé Adébáyọ̀ yẹn nígbà tó ń rí pé ayé ti sún àwọn ojú ti ń ti àwọn ẹ wò kó tó di pé wọ́n kọ́ pokùnso yẹn níṣẹ́ náà ń gbé káàkiri lójoojúmọ́ 50,000 naira every day mo wá wò pé àkáǹtì làwọn fẹ́ kó eléyìí sí kátólí kan tó sọ ń sọ wọn máa wù ní káàkiri ojú títí ọ̀rẹ́ kan máa tọrọ owó orí wọn náà máa sọ ìbò káàkiri ojú títí tó máa jẹ́ máa ṣe yọ professor mo ṣe ẹgbẹ́ mi ó bẹ́ẹ̀ tàbí ó ṣe pokùnso bẹ́ẹ̀ bí ìyálé mi ẹ jọ̀ọ́ ṣé mo lè béèrè kankan lọ́wọ́ yín. Àwọn tí ẹ pè ní whistleblowers nìyẹn ẹ jọ̀ọ́ ṣé tí wọn ò bá mọ bí owó èèyàn ṣe jẹ́ bóyá bí irú mi ń sìn kí n kó wá sí Nàìjíríà tí wọn ò ríṣẹ́ tí mò ń ṣe pàtó ṣé wọ́n máa sọ mí dẹdọ arìnrìn wọ́n máa kówó mi lọ. Báwo ni ìyàwó mi ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ̀yin ń gbòwe àwọn Yorùbá ni wọ́n ní atówó lówó àtówó ẹni kí lóun má fi kan wọ́n yàn aṣọ àṣọ bá ti jẹ́ owó ni wọ́n rẹ́dì láti sọ yín di ẹ̀dùn arinlẹ̀ sóhun yín kẹ́ ṣògùn wọn wá gbowó lọ́wọ́ yín. láfi kún wọn máa dàbí ìgbà tí wọ́n deport èèyàn láti lóyìnbó wá sílẹ̀ mo ní tọ́wọ́ adá padà sí. bébì ó wọ́n ti jù yẹn lọ you know what I'm talking about. ẹ jẹ́ kí n lọ bá yín wo oúnjẹ tí mo ń sè. ok irọ́ ibi ẹ̀ fẹ́ drop ẹ̀sìn. ok. ọ̀ní ẹ bá mi gbà fún ọ̀tí mi bọ̀ ṣó mọ̀ pé kò wá tó báyìí kó tó báyìí wọn ọ̀pọ̀ tó báyìí tẹ́lẹ̀ kó tó di pé gbogbo ẹ̀kọ́ tí wọ́n á di wọ́ọ̀lù kọlù àfi kó lọ́ọ́ máa ṣọ́ wáyé. ìyáálé mi kí ló ṣe é ṣé kìí ṣe pé ọ̀rọ̀ tá a jọ sọ ní sitting room yìí ló ṣe ń ronú báyìí ikán tèmi kàn ń rìn pé báwo làwọn èèyàn ṣe dájú báyìí nǹkan ní nǹkan property ní property wọ́n á lè gbà just like that ó bà mí lẹ́rù my darling yes ma ṣòrí àwọn tí wọ́n ń gba properties wọ̀nyí ní orí rẹ̀ pé wọ́n gbọ́n ni iná téèyàn bá gbọ́n nílùú yìí èèyàn máa wà òkè tó bá jẹ́ pé èmi ni èmi Àṣàbíàdé ni mo ní irú àwọn owó yẹn lọ́wọ́ ni mo ní owó gidi sí àkáǹtì mi máa pín owó yẹn yẹ́lẹyẹ̀lẹ tí bá fẹ́ pín mi tẹ́ ní pín fún just anyhow ẹni tí mo tẹ̀ fún ìkúbóyá bí ẹbí mi kan tí mo lè fi inú tọ́ máa wá kó owó yẹn sí àkáǹtì ẹ̀ máa jẹ́ kó fi dára tó bá wù ok àbí bí àbò tí ẹ rí owó lọ́nà kan náà ní àbí bí tó bá tẹ̀ wọ́n ní gan mo lè ṣògùn owó tí mi lè fi pẹ́ káwọn èèyàn fojú sí mi lára máa wá pín fáwọn èèyàn máa pín fáwọn ẹbí mi máa fi máa bá mi ṣe business máa fi bá mi ṣe wọn tó wù wọn mo kọ́ máa kó wá kọ́sẹ̀ nínú ẹbí mi náà ṣe èmi náà mo ṣì ní owó yẹn mo rí wọn ní o pé ìyẹn náà máa ń pè mí pé ẹni tó bá gbọ́n àwẹ̀ ò lè gbọ́n lù yìí. ìrìn àjò ẹni tó fẹ́ bá lọ ká tó bá ní ìrìn àjò ẹni tó ń bá rìn òjijì rẹ lọ̀rẹ́ rẹ ẹni tó fẹ́ náà lè yàn rẹ bíbólúwa ti fẹ́ ṣe fẹ́ ké ìfẹ́ ò gbọ́dọ̀ gbà bọ̀dé rárá o ìfẹ́ Satan bride ẹ̀wà ayé agbára Satan bride ẹ̀wà ayé ìgbéyàwó ti di ìyàwó àwòrán àṣà kọ́ńdé ń gbáyé ibo ti hùn wá mú ohun gbogbo ti yí padà ohun ìfẹ́ ojú la tẹ̀ ń bára lò àìrí ni ẹni àníkó fẹ́ ni lójú fàtà sẹ́nu ká tó
bá ní mímí àjò kàwé ní à ń bá lọ. Aya burúkú kò ṣe fẹ́ bẹ́ẹ̀ náà lànà burúkú. Satan bride, Satan bride, Satan bride, ẹ̀wà ayé agbára. Satan bride, yeah. Satan bride, ìyàwó èṣù má yọ̀ ọ̀dọ̀ mi wáyé. Èṣù má ṣe mi ọmọ ẹlòmíì ni ó ṣe. Èṣù má yà lẹ́mí mi máa fẹ́. Àmì ó.